sì máa gbà fún títí láéláé. ayé àìní tọ́tún àṣẹ. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní tọ́tún àṣẹ. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. Freedom. Dude. Yes, sir. I'll never say it. We'll check everything while in place. Ale, you're off. Kí n fi kún àwọn ọ̀rọ̀ tí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Ọ̀hún yẹn wà tempting gan. Ṣùgbọ́n ó wà very very tempting. Ṣùgbọ́n kí n máa lọ. Wọ́n máa lóṣìṣẹ́ nǹkan mèremère tó máa jẹ́ lójú. Rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Diolú, ṣùgbọ́n ọ̀sán sọ. Rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Ìwé ló fẹ́ lọ kà lọ́hùn. ẹ̀gbọ́n ṣe mo pé mi náà ṣe ọmọdé mo promise mi ní disappointing. Okay. Ọlọ́run gbà mí o, ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́, Ọlọ́run gbà mí o. Ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o, ìgbà yìí dirí. Ó yẹ ká fọ̀rọ̀ rere ní wò, ta lẹlẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́, ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí, ta lẹlẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́, ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí, ta lẹlẹ́rìí mi o. Ojú ayé ayé ṣá málámálá, ẹlẹ́kọ̀ọ́rùn polówó, onímọ́tò ọ̀run fọ́n fèrè, ta ló lè gbà mí o, ìdèkùnlé o, ìdèkùnlé o. Yeah, what is Gbogbo inú ilé ló ṣe pẹ̀ṣẹ̀kúnrẹ̀ gẹ́jẹ́ yìí. Ṣé láìpẹ́? Ohun mi eléyìí kọjá mo fẹ́ràn ẹ̀. O ṣe o. Kò tọ́ pẹ́ sá. A dáa fún ẹ o. À ń dúpẹ́ rẹ̀ Dúpẹ́ o. sá. Kọ́kọ́rọ́ ilé náà ni. Àti gbogbo àwọn àga tó ti wà ń bẹ̀ yìí. Of course. Ẹ ti rí kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí mi lọ sí yàrá kí n wà mọ́ ọ̀nà tuntun. Wá. Àwọn àgbàlagbà wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe kíni kẹ́ni ó ṣe mí.
ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run àṣẹ, ọba sọ̀rọ̀ máyẹ̀, ọba tí ń fi àṣẹ dáhùn ohun gbogbo. Àwa ọmọ rẹ̀ á dúpẹ́ àyìn lógo fún oore ńláńlá tí ẹ ṣe fún wa. Olúwa wa gba ọpẹ́ wa. Àmín. Jésù wa gba ìyìn wa. Àmín. A dúpẹ́ fún ọmọ wa èyí tí ó rò wípé ó yẹ kí ààbò kí ó wà lórí àwọn bàbá òun. Olúwa dáàbò bo òun náà. Àmín. Ààbò rẹ tó nípọn bí irin wá dáàbò. Àmín. Ọkọ ọba àdá ọba má má jẹ́ kó ṣá lẹ́sẹ̀ o. Àmín. Tí ọkọ ọba bá wá gé má jẹ́ kó ràn án. Àmín. Tó bá sì tún wá ràn án jẹ́ ó tètè jiná. Àmín. Àmín. Torí èèyàn ò ní wà láyé kó má ní ọ̀tá. Bẹ́ẹ̀. Àmọ́ Ọlọ́run jẹ́ ká jẹ́rí ọ̀tá wa. Àmín. Kòtò àṣedànù ẹnìkọ̀ọ̀kan nínú ìgbésí ayé wa Olúwa bá wa dí i. Kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Gbọ́ aláṣẹ ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. O ṣeun. Mo ṣeun. Wà lọ́lá. Ìwọ àtìyàwó ẹ ẹjọ́ máa ń lo àyín gbòní. Èmi náà kẹ̀dẹ̀ rèé. Ọlọ́run á fún mi ní okun àtagbára láti lo ìyá àyín gbó. Bẹ́ẹ̀ni sà, ẹ jẹ́ ká lọ wo àwọn yàrá tó kù. Ẹ ṣe inú mi dẹ̀ ń dá dùn. Àbílẹ́ni tí ò wọlé kan rí. Yàrá ní apá bíi. Ìyẹn ní tèmi. Bẹ́ẹ̀ni. Tèmi ni ti màmá. Bẹ́ẹ̀ni. Tèmi yẹn ní láti ní bẹ̀tùrúùmù wo nìyẹn tèmi yẹn o. Sẹ́kùn ti lọ pé. Máa máa yọ wọlé lọ bá mọ́mí yẹn ni. Máa yọ wọlé. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. Ọ̀gá tó bá lọ sí ìgbà wo ló máa dé. Mi lè pẹ́ náà, mi máa sáré ṣe àwọn business mi dáadáa fast and wọ́n ti padà. Torí last week ló mọ̀ pé ó pẹ́ gan. Ṣé mo ṣàrà nǹkan wá fún ẹ? But this time around àwọn kan tó máa rà fún mi jẹ́ kó ju tàwọn ọmọ lọ. Ọ̀gbẹ́ the last time àwọn olùkọ́ wá ṣe shopping fún oṣù ẹ̀rọ sí èmi. Ẹ ká àwọn padà bí wọn ni. Èmi ló ṣe àkọ́kọ́ bọ̀ kó tó bọ̀ wọ́n. Okay, no problem. Má ti ń bọ̀ ọ̀sẹ̀ yẹn. Máa ra aṣọ títí àpọ̀ ìtàn lọ. Bẹ́ẹ̀ ló ṣe. Òjò òwúro, òjò òwúro, ó tún jò òwúrọ̀ àwọn ọmọ ẹ̀. Mo ti pẹ́, jẹ́ máa lọ. Sinat ọmọ ìdá. Máa gbé báyìí yẹn. Ṣé o ti pack everything? Bẹ́ẹ̀ ni. Okay. Ọ̀gbìn máa mí ìṣẹ̀lẹ̀ tó wà. It's not my missing. Má tọ́jú àwọn ọ̀nà ẹ̀rọ. Take care. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ṣé báyìí ṣe kù táwọn ọmọ mi bá ti dé mo fún wọn lóúnjẹ mo fẹ́ jáde nsìn tí bá débi tí mò ń lọ màá pè é ló bá mi gbé báàgì mi wá. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba àfihàn owó wálé báwo ló ṣe jẹ́. Tani. Tani. Túndé. Báwo? ṣé wàá òkè. Mo wà pa. Irú mẹ́sẹ̀jì ló wá filẹ̀ fún mi yẹn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo kàn miss ẹ náà ni mo fẹ́ wojú ẹ o. Àbájọ tó 10 la wà. Ó dẹ̀ mọ̀ pé tí bá ti wá sọ́dọ̀ ẹ̀ sílẹ̀ bá ti ṣojú mi nílé ìlọlé mọ́. 1 + 1 = 2 ló dífá fún pé ilé ni ilé ẹ. Ó lè sùn tó bá wù ẹ́ náà. Túndé. Kí ló fẹ́ jẹ? Anything tó bá fún mi. Anything. Mo tiẹ̀ ti lọ ṣe tíì àti ẹyin kalẹ̀. Then mo make sure pé ẹyin yẹn rich bẹ́ẹ̀ fi kan ní nǹkan kan sínú ẹ̀. Ta ni yẹn? Jẹ́ kí n lọ bẹ̀ check.
ẹ kálẹ̀ o báwo ni kò kálẹ̀. Hello darling. Mo wá pa àní bàbá yìí ni ó travel wọ́n fi pé ilé ẹ̀tẹ̀ tí wà gbọ́rìn jù fún wa ní kí wọ́n bẹ ṣeré. báwo ni. Ta lélẹ̀? àbúrò mi ni. Bàbá àbúrò ẹ̀ ti sọ pé wà ní gbàǹdẹ̀ ẹ̀ ni. rárá ẹ̀gbá lélẹ̀ wa. ẹ̀yin tẹ̀gbá nìyẹn. Báwo ni màìjà? Jókòó. Ẹ jẹ́ jọra yín lóòótọ́. Ẹ jọra yín ẹ look alike. Feel free náà ó ṣe wá ṣe báyìí. Ṣé kò sí problem? Ọlọ́run ò jẹ́ ohun àpá ṣé everything lò. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. Àbí. Kí ló ṣẹlẹ̀? Túndé. Kí ló ń happen nù? Túndé, kí ló dé? Gẹ́ẹ̀ yìí pẹ̀lú agídí inú ẹ̀. Now, ó béèrè owó lọ́wọ́ mi. Owó òde ń ṣe nǹkan tí ọkọ̀ nǹkó tó ń ká lórí igi. Kò inform mi tẹ́lẹ̀. Mo dẹ̀ sọ fún pé ókè o, ní sùúrù, àpò ń sìn, ó kún, ká má sòdì kejì ẹ̀. Ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣagídí. Kíní kan bá bẹ̀rẹ̀ àwọn ìsọkúsọ yẹn. Òun ti gbọ́ pé obìnrin kan ni mò ń fẹ́ ń sìn tí mo nífẹ̀ẹ́ tó yẹ pé tí mi ò bá rí mi ò lè sùn mò ń kówó fún. Ìyẹn ló sọ tún ló fi bí mi. Ẹni yẹn ló bá wa. Túndé, jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Tábúrò ẹ bá bá anything wá sọ́dọ̀ ẹ, try kó ṣe fún un. Kò ṣe wọn nìkan ló wà láyé náà. Ó lè jẹ́ wípé ó lè má síbí mi tó fẹ́ lọ ló ṣe wá bẹ́ẹ̀. Make sure wípé tó bá di láàárọ̀ la kó lọ bá kó dẹ̀ fún lówó tó ń sọ yẹn. Alright, ṣe bí wọ ni. Kò sí problem náà. Ẹ gbá ló lọ. Ẹ máa sùn síbí náà. Wàá bá sùn síbí lónìí. Sórí mi ò nídìí àti dáyẹ̀tì mọ́ tí bá ti rí ẹ. Ìdájẹ́ nǹkan ló jò. káyà owó lọ́wọ́ ọkọ. Ibi tí ẹ ń pa mi ṣe mi ní ìlú. Ó yẹ lẹ́nu ọmọ rẹ̀. Màámi, kí ló dé tẹ́ fi ránṣẹ́ ìjáyà sí mi bẹ́ẹ̀? Kí ni ò ní dé? Ìfẹ́ Olúwa. Ṣé báwọn àgbà náà máa ń pa lówe? Wọ́n ní téèyàn bá ń dàgbà oyún ogun jà. Kí ló wá dé? Àwa tá àti ẹ̀ ti ń dúpẹ́ gbogbo àpàlàpàlà tó ń wú látìgbà tó ti wà ní sísí. Nígbà tó dábí lẹ́kọ̀ọ́ ó ti rí wọ́ ẹ̀ bọ̀lẹ̀. Ìwọ náà wo gbogbo olùlé. Ṣé bí ọlọ́ akọ ẹ ni? Gbọ́nà. Ṣé èèyàn tún mọ ọkọ ọmọ tán kó tún máa yẹ ni? Màámi, ta ló sọ fún yín pálẹ̀ mi ni? Tájù ni. Mo ti máa ń sọ fún yín ọ̀rọ̀ wọn ní wọ́n pé tẹ máa ń gbọ́ ìmúníkẹ́ má máa gbọ́ mọ́. Olọ́kọ sílé, ó bímọ sílé, ó wá rìnrìn rìnrìn ìdójútì káàkiri ìlú. Tí mo rí ìwọ pẹ̀lú ọmọkùnrin olórí burúkú yẹn tó ṣorí kékeré bí ìkéèmù ẹlẹ́wọ̀n yẹn nínú mọ́tò. Ojú dẹ̀ gbà mí tì, mi ò lè pe ọmọ mi. Ṣé èèwọ̀ wá ni pé kéèyàn bá lọ́rẹ̀ẹ́ ọkùnrin ni? Tó bá ní ọ̀rẹ́ ọkùnrin. Ṣé gbogbo obìnrin tó wà nílùú yìí orí tó lè yàn lọ́rẹ̀ẹ́? Òun jẹ́ bí Bùkọ́lá, àbójẹ́ Ṣadé. Àbíre kí la já ń bẹ́kùn ṣe? Dá mi lóhùn. Tó bá jẹ́ pé àwọn aráàlú ọkọ ẹ̀ náà rí ẹ kí ló ti fẹ́ kọ́ máa wí? Tó bá jẹ́ mọ̀lẹ́bí mi nǹkan. Tó bá jẹ́ mọ̀lẹ́bí nǹkan ó dáa. Fún ọkọ tó dẹ̀ ń bá mi fà yín ọ̀rọ̀ tá ní kí bàbá má gbọ́ ní bàbá máa parí ẹ̀. Máa pariwo ẹ fún gbogbo ayé. Nígbà tí bá gbọ́ ẹ fún bàbá ẹ̀ ojú àwọn àlọ́ mú mi. Ewu à kò ní fún mi yẹn. Tó bá rí bẹ́ẹ̀ ṣe mi ìdí sọ fún yín ni. Ó dáa, ṣebí kí má ṣáà ti bá rìn mọ́ ni. Má bá rìn mọ́. Ṣé bí tara ẹni mo ń bẹ̀ sọ? Èmi náà fẹ́ rí ìfẹ́ràn pé kí n máa bẹ́ẹ̀ rí ọkọ mi ọmọ orí adé àdúgbò ọ̀rá àlàwẹ̀ kọ̀ọ̀kan láwẹ̀ láwẹ̀ jù ọmọ òkúta mẹ́ta tàbí dúró. ìrọ̀rùn lábá nígbà tá a wà ìrọ̀rùn lábá nígbà tá a wà. Ìjọ tó yọ gbọ́, wọ́n jẹ́ ká gbé ìyá fún ìṣubú. Àwọn ọmọ ẹ̀kọ́ ṣó ń gbúrò ọ̀pẹ ṣá. Ẹ̀ṣẹ̀ ibi ti fẹ́ máa gbọ̀ yọjú sí bàbá ìrọ̀rùn lábá nígbà tá a wà yóò. ìrọ̀ ẹ̀lẹ́tíríkà ọmọ ìgbìyànjú gan o nígbà kí ẹ ṣe náà àkọ́kọ́ yẹn ọ̀tọ̀ yàn bí yé ni inú mi lá dùn
pé màrà fi ọmọọṣẹ́. kí láwọn yẹn kọ́ ṣọ́ṣe. a ṣe yèé ni o. kí ló dé tán ṣe. owó ni ẹ jẹ́ kí wọ́n ṣe ọyọ́ fẹ́ ra àdáptọ̀ àti wáyà nígbè kí èsì sọ kí máa mú kù hàn mo ṣe ìwó gbogbo lé èso yìí nìlẹ̀ jẹ́ kí wọ́n ṣe. ẹ ṣe gbowó lọ madam ṣé madam ò sí lé ni. madam bá sí àtijọ́ ẹ ti tíráfùlù yẹ ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn làwọn náà dé ti lọ bó ti jẹ́ nìyẹn single. omi ńkọ́. àwọn màmá ti wá kó wọn láàárọ̀. àti Tolú. bẹ́ẹ̀ ni sà. kí ló dé. ara Tolú ò yá. bẹ́ẹ̀ ni ọyàn ní concussion. concussion. bẹ́ẹ̀ ni. but why tó ṣe jẹ́ pé màmá ló wá kó wọn ìyá wọn ńkọ́. màmá wọn ti travel láti gbà tẹ́tí. bí mo wí wà yín lẹ́ẹ̀kan ìjọ ẹ ti lọ nìwọ̀n náà ti lọ. anytime kí ẹ bá dé fóònù kí ẹ bá gbé fóònù bẹ́ẹ̀ kí ẹ bá ti bèrè yí ọ̀gá síkọ́ kí ẹ bá ti yẹ́ sí nílé ọtán àtúgbé fóònù sílẹ̀ ọlọ́ọ̀ni ti hàn rẹ ni. báńkì bá gẹ̀ wọlé ẹni sùúrù tí anybody bá béèrè mi pé kàn padà mo ń bọ̀ náà. ṣé èsè yẹ bínú sá ọ̀gá ọmọ rírú yìí rí Olódùmarè ọmọ ìwọ́dà ara mo ní wíkù ọ rè ọ yẹ kí o lójú báyìí kí o fi ríran. ẹ wo ẹ fi mí lẹ́jọ́. kó sì ọ́ tó yé ara mo mi wí nìyẹn o òyìnbó dé sọ̀rọ̀ ó pòwe ó ní multiple is the head of excellence orí náà fi mẹ́rin láwo ó rí ìfẹ́ màdámù méjàrà ìrìn lọ́kàn ọ̀gárí abẹ́yẹ kébì náà bá jẹ́ ìtúgẹ̀dà bí ìṣe ìrẹ́ burú yẹ kébì pẹ̀ wá dán ẹni èjì ẹ̀ta wo ọgbà tèmi ní èsì bọ̀ tí a ṣe. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. eégún ọlọ́rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ wá. eégún ọlọ́rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. eégún ọlọ́rẹ̀. báwo ló ṣe jẹ́. Kíni? Fẹ́. ọ̀rọ̀ ṣùnùkùn rè ojú ṣùnùkùn la máa fi wò ọ̀rọ̀ rè o. ọkọ rẹ̀ ìlú òyìnbó. ìlú òyìnbó. aya wa gbà sí ìjà. owó wọlé. báwo ló ṣe jẹ́. wọ́n ní gbogbo aṣọ kọ́ ni a máa ń sá lóòrùn kì í dẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn láti máa sọ ní ojú obìnrin torí ẹ̀ mo ṣe ní kàṣekìnì kàtẹ́ ọ̀rọ̀ Dékọ́lá àti Ìfẹ́ kí lẹ̀ ń ṣe sí i. That is a good question. mi pé Adékọ́lá kí ni ọ̀rọ̀ ìwà àti ìwà ìfẹ́ ṣe ń rí báyìí ó ṣe àlàyé n tó ṣe ní àlàyé in fact ó bà mí nínú jẹ́ díẹ̀ in fact I was surprised. mi bá tún wá pé Ìfẹ́olúwa gẹ́gẹ́ bí ọmọ mi ìyàwó ọmọ mi kí ni ọ̀rọ̀ ṣe rí báyìí gbogbo ohun tó tò lẹ̀ kò wà encouraging rárá ibi tí mi sì bá ọ̀rọ̀ dé nìyẹn ó wá kú kí n pe àwọn méjèèjì pọ̀ kárí ohun gidi sọ nípa ọ̀rọ̀ náà kó lè yanjú. ó dà ẹ ṣe á wá hùn mí kẹ́ jẹ́ kí a wá nǹkan ṣe sí i ní kíákíá torí wípé kò sádùn kankan ń bẹ̀ tí wọ́n bá gbéra wọn lọ ilé ẹjọ́ kò sí bí wọ́n ṣe máa tú wọn ká nílé ẹjọ́ tí ò ní àfẹ́ẹ̀tì àwọn ọmọ tí wọ́n bí tó bá láwọn ọmọ tá a bí tó ń ṣe rédèrèdè káàkiri bóyá ìyá wọn ti kọ bàbá wọn sílẹ̀ àbí kí bàbá ti bínú kúrò bẹ́ẹ̀ kókó sàjẹ́ nìkan ló kù ńgbà tọ́lọ́run ò dẹ̀ tí ì jẹ́ kí kankan nínú wọn ó kú tí wọn ò dẹ̀ ní kú lágbára Ọlọ́run kí ló dé tá a máa wá fúnra wa wo ilé tá a mọ̀ máa bẹ̀ yín máa rọ̀ yín kẹ́ ẹ bá Dékọ́lá sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ máa divorce ni máa ṣe kíni kó mú kúrò lọ́kàn ara ẹ̀ èmi náà máa pe Ìfẹ́ máa túbọ̀ bá sọ̀rọ̀
torí lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé ó ṣe yìí màá bá wí lé lórí ṣó ti yé. tó bá jẹ́ pé tó ń ṣe nìwọ̀nyẹn lóòótọ́ ó burú jáì. màá bá wí. mi ò ń ṣe bàbá tó ń fọwọ́ borọ́ lójú màá bó ń dì í màá bá wí. ọmọ kan ò dàgbà kọjá lílù wájú mi. this time màá wá pe Adékọ́lá in fact màá kàn ń pa fún ni báyìí ni kò ṣiṣẹ́ báyìí ni kò ṣiṣẹ́ torí tàbá ti báyàwó ẹni jà bá ní kọ́rẹ̀ kan tàbá dẹ̀ ti pè tá a bá wí kò tán síbẹ̀. kí làwọn bá dé. kí àwọn ìwà lọ bí nǹkan. ẹ káàbọ̀ ṣe ṣe kò ní dandan ilé mi rè. káàbọ̀ mi fi nǹkan sálẹ̀ káàbọ̀ mi fi nǹkan. àríbá ti ṣe ẹ tẹ̀ ti fix ara yín àwọn ará lẹ́kọ̀ọ́. wọ́n jíṣẹ́ mi fún ẹ lánàá. Lájẹ ẹ má bínú ṣe time tí mo dé ó ti wà too late jù ilẹ̀ ti ṣùgbọ́n àtàwọn ọmọdé sọ fún mi wọ́n á níwẹ̀ tí n bá jí láwẹ̀ máa tètè wá sọ́dọ̀ yín but ó rẹ̀ mí gan wọ́n ṣe ń jíṣẹ́ pé ẹ bèrè mi sìn wọ́n á rò pé màá ti ṣe wọn lọ ẹ má bínú. ọ̀kàrẹ̀ ya ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ báyìí ni wàá bẹ́ẹ̀ sọ Adékọ́lá ǹjẹ́ mi mẹ́ sọ̀rọ̀ oúnjẹ olékè lórí síìtì mẹ́ irú nọ́sẹ̀nsì ó jẹ́ sit right ọ̀kàrẹ̀ ya ìyẹn ló fi clear sí mi pé inú bí ẹ lóòótọ́ tó kì í ṣe ọmọ àlè ni ẹ yes yeah ẹni tí ọmọbìnrin ẹ ṣe lóòótọ́ ó kù díẹ̀ káàtó yeah sí ọmọ àlè ni ó ń rínú tí kì í bí ọmọ àlè náà ni wọ́n ń bẹ̀ tí kì í gbà kò yẹn sìn so ohun tó ṣẹlẹ̀ ni pé ọmọdé ló tún ṣèwọ owó tó ṣẹlẹ̀ wọn kò sí tí ó ṣàìṣẹlẹ̀ rí ṣe ẹ̀ ń sìn so ẹ parí ẹ̀ síbẹ̀ tí wọ́n bá fi ọwọ́ ọ̀tún bọ̀ wọ́n wí á fi òsì fàmọ́ra ọkọ rẹ̀ dìá. ẹ understand kìíní kì í ṣe pé wọ́n sọ fún mi o I saw her mo rí tó fọwọ́ kọ́ bọ̀bọ̀ yẹn lọ́rùn tó ń rìn lọ ṣe mo fi ìjọ yẹn tó bá pé mo bounce lórí bọ̀bọ̀ yẹn ni kò ní find it easy then ọlọ́run yóò náà ó wà bẹ́ẹ̀ lọ kí pé kò padà sílé bóyá n bá ti pa. o ní láti commit murder lórí yẹn àwa ti rí ẹni tí ó ká ìyàwó ẹ̀ tó káyà in action kò yẹn sìn ó yẹ wọlé tó bá ọ̀rẹ́ I'm sorry ọjọ́ náà excuse me ó yẹ jáde ń jẹ ẹ̀dẹ̀ ṣé kí n tó tán fún ẹ ìyàwó yẹn wà ní problem dé ìsìn bàjẹ́ sọ̀rọ̀ yìí kí lójú òrí kò sí ìyẹn sìn mi fẹ́ kí owó ti àwọn parents ẹ̀ ìsè torí ìyàwó burúkú ṣe é fẹ́ àna burúkú ni ò ṣe é ní ìsè àwọn parents ẹ̀ ṣé kì í sọ́tọ́ fún ẹ wọ́n rí ẹ bí ọkọ ọmọ wọn wọ́n rí ẹ bí ọmọ wọn ni honestly. ibi tí àjànàkú méjì bá gbéjà oríkọ bẹ̀ ló máa ń sọ́bà bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ á jìyà tẹ́yìn bá pínyà bẹ́ẹ̀ àwọn nǹkan wọn ẹ ìfẹ́ kò wá ìfẹ́ padà kò tí ìyẹn sìn kò fi yẹn fa kótó in fact o ti fà létí already so o ti mọ̀ pé ògbà gbẹ̀rẹ̀ ní ẹ̀ ọ̀ká rẹ̀ ò kì í sọ́mà kò sọ ránṣẹ́ sí kò yẹ. so ìwọ kò bọ̀ wá glass cup kò bu kìíní sí kò dàkíní jẹ kò ká rẹ̀. ok máa ro. mi ò fẹ́ kó pẹ́ ṣẹ́yìn rẹ̀. láti òkè máa rò ṣá. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. báwo ló ṣe jẹ́. mo ń jáde. bò ló dà.
Mo fẹ́ dé next street ń bẹ̀yìn. Next street lọ́dọ̀ ta ni. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Má wà pẹ́ o. Ok ma. Ṣùgbọ́n. Ok ma. Ó dà wọ́n ma. Ok. Hello. Jókòó. Ká jókòó sí. Túndé. Ṣé o lérò pé mi ò ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàárín ìwọ àti Rónkẹ́? Wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Ṣé o rí nǹkan tí èmi kinní tí ń bá fọwọ́ sí ni? N tí ń bá sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nílùú ọba, òun náà máa ṣe. Tí mi ò bá fọwọ́ sí, parí nìyẹn. Kó ṣọ́ ara ẹ gidigidi. Ìwọ náà àtújú ká tọkọ èèyàn bá ti bẹ̀yàn èèyàn máa ń tújú ká ni. Ṣé o ti gbọ́? Ọkọ wọn lóde o. Túndé, ojú mi dọwọ́ ẹ o. Ó dọwọ́ Ọlọ́run. Kì í ṣe pé nítorí mo á sọ fún ẹ pé ojú mi dọwọ́ ẹ yẹn kó bẹ̀rẹ̀ sí ní gbá mi lójú gbá mi nímú. Mi ò ní fara mọ́ tí ẹ̀gbọ́n náà wọ́n náà wò ó. Béèyàn bá ti mú kan, ó yẹ kó mójú kúrò ní àwọn tó kù. Àbí o fẹ́ sọ fún mi pé ọmọ yìí ó ṣáà àbí? Ó dẹ̀ mọ̀ pé ọkàn ṣoṣo tí mò ń wò lójú Nàìjíríà yìí nìyẹn. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà lọ́hùn. Tọmọlúàbí ẹ̀ ṣe. Àrí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Rónkẹ́, pálapàla wo ló ṣe? Pẹ̀lú bí mo ṣe bẹ̀ẹ́ tó, o sì lọ sọ fún mọ́mì. Mi ì ṣe ní sọ fún wọn. Túndé mi ò ṣe ní sọ fún wọn. Tí n bá wá sílé ẹ, tí n bá bá dúdú, màá bá pupa. Tí n bá tún bá àwọn yẹn náà, oríṣiríṣi ni màá máa gbọ́. Kí ló ń ṣe ẹ́? Mo ṣáà ti sọ fún ẹ, kò yé mi náà. Ó kàn dàbí ìgbà tí wọ́n ń ṣe mí. Kò yé mi. Mo dẹ̀ ti lọ church. Wọ́n ti ṣàdúrà fún mi. In fact, wọ́n tún ṣe ìwẹ̀ fún mi ká mọ́ ṣe ká mọ́ kọ̀ọ̀kan wọ́n fi wẹ̀ mi. Túndé. Yeah. Mo dẹ̀ ní gọ́dẹ̀ notice pé ìyípadà ti wà nínú ayé mi. Ẹnu ẹ dùn. Wo, mo sorry má bínú. Ṣoríru ọmọ nọ́ṣọ́nọ́ṣọ́ tó bá ń lé mi jọ yẹn kò jọ bí Ọlọ́run gbọ́ kò yé mi. Kò jọ bí ìgbà tọmọ yẹn kàn fi nǹkan káàkiri fúrajú wò mí lórí. Ó lọ tán báyìí lójú mi ṣẹ̀ṣẹ̀ wá dá. Ọlọ́run mo ti change. Ó yẹ kí wọ́gùn rí pé mo ti change. Ó gbóhùn ẹ̀. Anyway, èmi ń jáde ní tẹ́lẹ̀. Anyway, mo ti mọ̀ pé gbogbo ló lọ. Mo fẹ́ lọ rọ́ọ̀rẹ́ mi. Mo ti mú ohun tí mi mọ̀ kọ́dọ̀ mi náà lò bọ̀. Mo pín ìmọ̀ tí mo fi ṣorí lọ́wọ́ ẹ̀. Yeah. Sit down. Ó ga o. Má fún ẹ ní hypertension kan. Jọ̀ọ́ ọ̀rẹ́ mi kí ló ní níjàre. Ṣé bá jọ ń bọ̀ ni? Ṣé wàá jẹ bread àti butter mi kó fi panu? Mi máa jẹ bread and butter. Later máa jẹ. Mọ́mì, káàbọ̀ ọkọ. Ẹ kúlé mà. Ṣé dáadáa? Mo bẹ̀ kúlé rẹ̀. Ó jẹ́ káàbọ̀. Yes ma. Báwo wà ní kílẹ̀ káàbọ̀? Mọ́mì ó yarí kanlẹ̀ ni o. Kò sí nǹkan tí àwọn òfin sọ báyìí ó yarí kanlẹ̀ ni olóhùn òṣèmọ́ náà ni. Mọ́mì, ẹ wò abẹ́ bẹ́ẹ̀ kò gbọ́. Àṣìjọ ẹ ti pọ̀ jù olówó kìí ṣe Ọlọ́run náà àṣírí ẹ̀ ló bò. Kò sí wọn tá a sọ tán jàre. Fọláṣadé pẹ́ni tí ò lọ́kọ́ ń gbélé ayé. Mo fẹ́ bèrè kinní kan lọ́wọ́ ẹ̀. Níbo lèmi wà yìí ná? Mọ́mì ilé ọkọ yín lẹ wà yìí. Ilé ọkọ ni mo wà. Irú ọ̀rẹ́ wo lẹ wá ń bára yín ṣe? Tẹ́ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀.
ẹ kàn kóra yín káàkiri ẹ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀ ni ìwọ ọgbọ́n báwọn olórin kan ṣe kọ́ ni wọ́n ní àpọ́nlé òsì fọ́ba tí ò lólórí kò dé sí ọ̀wọ̀ kan fún obìnrin tí ò ní adé lórí ìwọ fẹ́ sì sí dálé muṣu dẹ́mi lóhùn tó bá jẹ́ pé bí wọ́n ṣe fẹ́ dá àwọn ọmọ yìí sílẹ̀ lèmi ti fi wọ́n sílẹ̀ láti kékeré ni ṣé o máa rí bó ṣe rí pẹ̀lú lórí burúkú ọkùnrin tó ń tẹ̀lé yẹn olóṣì máa ṣàǹfààní tó ń tẹ̀lé yẹn. Mọ́mì mo ti máa sọ fún yín ẹ má máa sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn mọ́ kí ló dálẹ̀ ẹnu gbogbo wọn tó wà lẹ́yìn sí i. ó dáa mo ti gbọ́ kí má máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. ká máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. àmọ́ wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ. ṣé o mọ̀ pé ilé ọkọ tèmi lèmi wá yìí àbí abẹ́tà kí wọ́n náà gba ilé ọkọ tiẹ̀ lọ. torí pé kí báyìí kì í ṣe ilé ọkọ ẹ̀mí ò lè dálé mú ṣù. ṣé o ti gbọ́? ẹ̀tọ́ àwọn ọmọ ìbámu àbádẹ́ lọ síbòmí. ó bẹ́tà fún ẹ ṣé o ti gbọ́ ọmọ burúkú. owó lọ́wọ́ ọkọ rẹ̀ ó gbowó ọwọ́ ọkọ rẹ̀ sígá. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun aláré ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun aláré. mi ò mọ̀ pé ẹ̀yin ni wọ́n sọ pé èèyàn kan ń béèrè mi mọ̀ pé. bẹ́ẹ̀ni èmi sir. ṣé everything wà okay? Fine, thank you sir. mo kàn ní kí n wá rí yín fún the other time tẹ́ fi wá sí school ni pé kẹ́ má bínú ṣé wọn pé tá bá ti wà ní class bẹ́ẹ̀ yẹn nílé kàn fi àwọn ọmọ kékeré yẹn sílẹ̀. kò sí problem kò sí any problem but mo kàn fẹ́ confirm kan tí proprietress sọ ni pé àwọn ọmọ mi ò tí wá sí school for the past 1 month. sir òótọ́ ọ̀rọ̀ nìyẹn wọn ò wá but the problem there ni pé tí kò bá ń ṣe pé tí ń sanwó dáadáa tẹ́lẹ̀ ni wọn ò bá ti lé wọn tipẹ́tipẹ́. okay kò sí problem àwọn nǹkan ṣe sí mi wà rẹ jẹ́ kí n bá yín wá nǹkan ẹ̀fù ọmọ. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. màmá rẹ̀ 1,000. ó dàbọ̀ sí. ẹ ṣe gbọ́. ọ̀rọ̀ ṣùnú kúrè ojúṣù bá a máa fi wo ọ̀rọ̀ rẹ o. ọ̀rọ̀ ṣùnú kúrè ojúṣù bá a máa fi wo ọ̀rọ̀ rẹ o. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba fídà owó wálé báwo ló ṣe jẹ́. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba fídà owó wálé báwo ló ṣe jẹ́. káyà ó gbowó lọ́wọ́ ọkọ rẹ̀ ó gbowó ọwọ́ ọkọ rẹ̀ lé àlè. Adékọ́lá ilẹ̀ ọjọ́ mẹ́ta ìjàre jókòó ojú ẹ̀ rè. ọ̀rọ̀ tí mo bá wà sọ̀rọ̀ jókòó. kí ló dé jókòó. mọ́mí ó tiẹ̀ dá sí mo bá yín lé àwọn dáàdi nǹkan. wọn ò sí lé wọn rìnrìn àjò. ṣẹ́rí mo ṣe ń bọ̀ láti Àbújá ni àárọ̀ àwọn ọmọ mi wá ń sọ mí mo wá ní kí n lọ check wọn ní school àti mo débẹ̀ wọn náà sin school kí ló dé wọn náà sanwó iléèwé wọn á lé wọn àwọn ètò kù wọn wá ń kàwé school àwọn ọmọ mi wọn wá ṣeré káàkiri bí then ẹ tún wo aṣọ tó ń wọ̀ sọ́run. ṣé pé nǹkan tó ń sọ fún mi ni pé mi ì tọ́jú wọn mo tọ́jú wọn ìwọ náà dẹ̀ mọ̀ bàbá ìyàwó tó ní márùn ìdọ̀tí ni kò ní máa wo àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan máa rìn dọ̀tí kiri àti pàápàá bóyá kò sówó lọ́wọ́ ìyàwó ẹ̀ tó máa fi sanwó skul wọn ni. kò lè sọ yẹn fún mi pé kò sówó tó máa fi tọ́jú àwọn ọmọ kò lè sọ yẹn fún mi because gbogbo owó tó necessary kan san fún àwọn ọmọ yẹn ni mo ti san fún wọn owó iléèwé tó jẹ́ pé mo ti sọ ti táàmì àti táàmù tó hàn ti ṣe so kò lè máa sọ fún mi pé wọn ò lówó tó máa fi wọṣọ tó dáa tó máa fi máa lọ sí skul kò lè sọ yẹn fún mi. tí n bá rí màá ṣàlàyé fún kó lọ sanwó skul àwọn ọmọ ẹ̀. tẹ bá rí kò ń gbébi mọ́ ni. ó ń gbé bí
ó ń gbébí náà. Anyway, ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ yín ni pé kẹ́ yọ̀ǹda ọmọ yìí fún mi kí n lè tún ayé wọn ṣe tán máa wà lákàtà mi màá lè bójú tó wọn dáadáa. Dékọ́lá, nígbà tí mi kì í ṣọmọdé ṣé wàá fẹ́ sọ mí dọmọdé ni ìwọ kọ́ ló káwọn ọmọ fún mi sórí èmi á kàn bẹ́ẹ̀ ni pé kó lọ ní sùúrù wọ́n ní òkun òkun wó ruru ká tún wà ruru bẹ́ẹ̀ ìjà ló dé ó lè parí. Mami, mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan mi ń ṣe ọdẹ o àmọ́ tí n bá mú ìfẹ́ anyway kíní kan dá mi lójú ṣé mọ̀ pé yíyọ ẹkùn bíi tójú kọ́ ṣé gbọ́ nǹkan tí mo sọ. Adékọ́lá. ẹ bá ń sọ ohun tó bá dé. Dékọ́lá. ẹ̀gbọ́n Olódùmarè orú wàhálà wo lọmọdé yìí máa kó bọ̀ mí lọ́rùn báyìí lọ́rùn kó má tiẹ̀ lọ́kọ́ ọmọ lọ́mọ lọ. Yes, Susie. Ẹni lẹ́lẹ̀ ni mo ṣe mọ̀ lé ní pé ẹni lẹ́lẹ̀ pátápátá ni ẹ. Ṣé ibi tó wà nílé tó fi àwọn ọmọ mi lẹ́ẹ̀kan máa ráre káàkiri bí ẹni tí ò ní bàbá tí ò níyà wá dúró síbí. Kí ni problem yẹn? Kí ló wá ṣe ń bí? Wá ṣe mí. Bẹ́ẹ̀ni. Kí lè wá ṣe mí? Tó bá nà mí, tó bá lè fi ọwọ́ ẹ̀kọ́ mi, ó tẹ̀ lè ṣe kankan fún mi, òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ. Torí ọmọ èèyàn tó ní, wo tó bá fi ọwọ́ ẹ̀kọ́ mi, ilẹ̀ máa ga jù ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tọ́ọ̀g, kí ló wá ṣe nínú ilé mi? Ìwọ fẹ́ na obìnrin, ìwọ tí ẹ pé mo máa ń fojú wo ẹ pé o jẹ́ èèyàn kan tó lọ́pọlọ torí ẹ pé tó mọ nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe ló fẹ́ fọwọ́ kan obìnrin. Kò disappoint mi. Sórí bí mo ṣe ń sùn nínú ilé ẹ tẹ́lẹ̀, sórí gbogbo orí apá kan báyìí ló ń fọ́ mi délẹ̀. Bí mo dẹ̀ ṣe ń gbáriwo yín yẹn gbogbo ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi lọ́wọ́ kan. O tí ì mọ̀ ni nuisance ni. Mo tiẹ̀ fẹ́ sùn jọ nítorí Ọlọ́run jáde nínú ilé mi. Wọ́n ní kò jáde, àbí tí dùn ẹ̀ ni. Mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ tọ́ sórí jẹ́ sọ kí n kàn fún ẹ owó iléèwé àwọn ọmọ mi tí mo san sí àkáǹtì ẹ kí ló fi ṣe because mo lọ sí school wọn náà sí school why wọn náà san owó ilé mo dẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn parents wọn bá mi san wọn tí ò lọ so kí ló fi owó ẹ ṣe mo fẹ́ mọ̀. O mọ nǹkan táwọn ẹgbẹ́ ẹ máa ń ṣe o mọ nǹkan tó yẹ kó ṣe wọ́n ní kò jáde kí ló ń ṣe ń bí. sórí gbogbo ẹgbẹ́ kẹtì ẹ̀ kò yí mú mi nínú wo ẹ méjèèjì tẹ bá pàdé ra yín ta kẹ lọ máa ṣe family meeting jọ torí Ọlọ́run fi ní rémi lẹ etí ọtí o wọ́n ní kò fi ní rémi lẹ etí ẹ̀dín ni. wọ́n ní kò jáde. sórí mo understand ẹ̀yin méjèèjì ẹ kó ra yín pọ̀ ṣé riffraff vagabond yìí ló wá gbé pẹ̀lú tó fi tó náà ìfilẹ̀ àbí. kí ló wọ̀ ní èmi vagabond láti jẹ mo ṣe wọ ìgbò máa ń lọ tó ọ̀tí ẹ̀ lára jẹ́ ní ìpẹ̀lẹ̀ ìwọ èmi. sórí kò tó fẹ́ dálẹ̀ sórí kò tó dálẹ̀ báyìí wọ́n ní kò jáde. máa lọ. wọ́n ní kò máa lọ. máa lọ sẹ́ tẹ́ sọ kí n kò fún ẹ sórí sọ fún àwọn parents ẹ kí wọ́n fi àwọn ọmọ mi lẹ̀ fún mi tí wọ́n bá ti ṣe yẹn no problem a ní ìjà wọn kan àtọ̀ bọ̀dé wá sọ nǹkan fẹ́ méjì tí n bá deal pẹ̀lú yín tán tẹ bá tún ayé wá ẹ máa rántí mi ṣé ń bọ ẹ lọ kọ́lẹ̀ mú iṣan yẹn o tí n bá dì pẹ̀lú yín tán tí ẹ bá tún ayé wá ẹ máa rántí mi. o ò lè ṣe kankan ẹnu lásán báyìí náà lárí ẹ sí bí tajà kara. ẹni mò ń dán. kó tí o tó lè ṣe jáde o ò lè ṣe kankan jáde. wo jẹ́ kí n bí pẹ̀lú ẹ̀. jọ torí Ọlọ́run. ó ti lọ. kí ló bẹ̀rẹ̀ ìyàwó mi ọgọ́ ń bá yẹn lẹ́rìn ó ní bó ṣe tó ní wo bó ṣe fi ìbọn tó ṣé tírú ìyẹn bá bò mí lọ́wọ́ kan mi ní parẹ́ mọ́lẹ̀
ẹ ká fìyẹn lẹ̀ àwọn Yorùbá ló máa ń pòwe kan wọ́n ní ìyàwó ọ̀lẹ nìkan nìyẹn lè gbà èèyàn yìí gbọ́ ọmọ ẹ̀ dá ọmọ padà fọlọ́mọ sórí bó ṣe fìbínú wá bí yẹn tá a hamọ tó tọ́nà kó sínú tó lọ yẹn tó bá máa padà wá kò ní í dẹrùn o. ṣèbí tọ́mọ bá dàgbà á mọ̀ bàbẹ́. má tẹ̀ jẹ́ kíyẹn má yẹ kíyẹn bọ́dà má yẹ kíyẹn disturb life wa sí i yóò lè disturb peace wa náà ẹ má jà. ọkùn kọ́lá ẹ káàbọ̀ ẹ ti bọ́ níta gbà ó lẹ́dẹ́. èyí náà mo ṣe dé. àwọn tàbújá ń kọ́. ọwà. bọ̀ ṣé kò sí ojú yìí nǹkan rẹ lọ. kò sí ọkàn. ẹ ṣọ. kò sí ọkàn mo ṣọ ọkọ ẹkọ. ó wà. báńkì. ẹ jókòó. máa jókòó. Kọ́lá. báwo ni. wà ok. ìgbàlódé. ṣe ìdílé náà ni. kẹ́ tó máa bá ọ̀rọ̀ yín lọ ọkùn kọ́lá kí lẹ fẹ́ jẹ. ẹ má wọrí jẹ́ ká sọ̀rọ̀ tán. ẹ ṣọ. mo ṣọ́ mi tí ní appetite ṣe. ok. kí ló dé Adékọ́lá ojú ẹ le náà. ojú mi ò ṣe nílé ojú mi láti lè ní mo lọ sí school àwọn ọmọ mi mo débẹ̀ wọ́n sọ pé wọ́n sí bẹ́ẹ̀. mo náà wà. wọ́n ní wọ́n ti lé wọn tó rán sanwó school despite pé apart from oye tí wọ́n sọ pé kí n máa san fún àwọn ọmọ yẹn láti court mo tún fi extra sí wọn náà sanwó school wọn wá lé wọn. Adékọ́lá ṣòro nǹkan tí mo sọ báyìí mo sọ fún ẹ pé separation wà àti ìfẹ́ àwọn ọmọ ẹ ló máa jìyà ẹ òun dẹ̀ ló délẹ̀ ń sìn then báyìí sọ ń gba ẹ pé ẹ má yẹ kọ́rọ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ court ẹ má yẹ kọ́rọ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ court onírọ́ ni mo mọ̀ nǹkan tí court máa dálẹ̀ nìyẹn wọ́n kọ́ àwọn ọmọ wọn kò fún sìn ṣòro pé kò lè take àwọn. sórí nǹkan tó ti wá dùn mí jù ni pé mo wá tún lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀ mo wá ra àwọn ọmọ mi wọ́n kàn ń rìn káàkiri bí ẹni tí ò ní ìyá tí ò ní bàbá rédèrèdè mo wá ní òkè kò sí problem ẹ fún mi láwọn ọmọ mi kí lọ máa tọ́jú wọn fúnra mi wọ́n ní mo ṣáà mọ ọkàn tí court sọ pé mo dẹ̀ mọ orú ìyàwó tí mo ní god nonsense ìyàwó tí ò lè tọ́jú àwọn ọmọ ókè wọ́n á sọ pé níbo ni ìfẹ́ fúnra ẹ wà kò sí ara kò ń gbé ń bí níbo ló wá ń gbé kò sí lọ́dọ̀ yẹn mọ bí tó ń gbé ọpẹ́lọpẹ́ o mọ Wálé àbúrò Ṣadé. mo mọ̀. olómi mi lọ sílé wọ́n alárìnjẹ riffraff tọ́jọ́ ń gbé tó ń ṣe bí ọkọ àtìyàwó. ìfẹ́ tí ń gbélé ọkọ. wọ́n ń ṣe bí ọkọ àtìyàwó ni that boy mo wá wò pé wà ló ń sọ àwọn ọ̀rọ̀ kan sí mi ṣòrí bí ní ṣe ń bí mi time yẹn tí ó bá ṣe pé mo kàn rò pé mo ti wà responsible ju pé kí n máa jà n bá yà bọ̀ bóyá pẹ́rẹ́pẹ́rẹ́ ni bọ́ mo kàn. Adékọ́lá má ṣe yẹn má ṣe yẹn. mi rò pé ọ̀nà àbáyọ ṣì wà náà tó wà lẹ́yìn ọmọ kan tí n fẹ́ ká ṣe fún mi láàyè kí n lọ rí ìfẹ́ máa bá sọ̀rọ̀ máa bẹ̀ máa rọ̀ gbogbo nǹkan tí n bá yẹn fi bẹ̀ ni máa fi bẹ̀ kó lè jẹ́ káwọn ọmọ yẹn bọ́ sọ́dọ̀ ẹ̀ tí àwọn ọmọ yẹn bá ti bọ́ sọ́dọ̀ ẹ̀ nǹkan táwa nídìí nìyẹn tó ti yẹn sìn níbo ni wọ́n lọ. ó kọ́ yẹ kí wọ́n á ṣètò àwọn nǹkan ní Èkó kí n lè padà sábùjá lọ́la ni. ok bẹ́tà tó bá lọ ó máa bẹ́tà fẹ́mi náà ni tó bá sí around tí n bá ti ṣe gbogbo orin yẹn bó bá ṣe jẹ́ nǹkan tó bá gbà tífẹ̀ bá lóun fẹ́ gbà á fún. anyway nǹkan tá a máa ṣe nìyẹn but for now wá nǹkan jẹ gbé yẹn kó lọ́kàn mi torí bá ti rí solution sí gbé kó lọ́kàn. Fọlákẹ́. Yes. Wípé
mí o ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́ ọlọ́run gbà mí o ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́ ọlọ́run gbà mí o. Tí n bá mú lédi tí n bá mú Hello? How terrible. In fact, our mate got the coup. Yes. This is terrible. I don't have one thing. Okay. Ọlọ́run ló kúkú fún wa, Ọlọ́run ló bẹ̀ ló gbà. Ó ti tó, má fẹ́ kó ṣe rí ẹ léṣe o. Ó ti tó, ẹ má ṣe ra yín léṣe. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ohun tí ò tí ì délẹ̀ dá ò ní gbà. Tó bá ti ṣẹlẹ̀, ó ti di dandan. Tó bá ké látẹ̀lé títí dọ̀la, ẹni tó ti kú ti kú. Ó ti tó, omi ewúro ni ó ṣòro pa. Ìfẹ́ Olúwa mi. Torí Ọlọ́run ti bẹ̀ ní sùúrù. Ìkòkò kọ́ṣọ́ lórí ẹlẹ́gbàá. Wọ́n dẹ̀ fọ́. Wọ́n kọ́ mi lẹ́yìn ọkọ. Ọkùn yóò má lè dá nǹkan mi lẹ̀. Títú. Tani. Sísítà Títú. Ẹ máa wọlé o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ wá jókòó. Àló ti jókòó ṣùgbọ́n. Adúpẹ́ o. Ẹ jọ̀ọ́ láti Olúwalógbọ́n police station ni mo ti wá. Ṣé o ti rí bẹ́ẹ̀? Actually mortuary ni a ti ń bọ̀ yìí.
tí a gbé òkú wọn lọ. ṣé ẹ ti bá a bẹ́ẹ̀. ẹ jọ. ẹ ní sọ̀rọ̀ sàdáàdì. ẹ ti gbé sí mọ́ṣúárì. ẹ jọ bá wo ẹni tó wà nínú àwòrán yìí. Adékọ́lá nìyẹn. Adékọ́lá ọkọ ọmọ mi tí wọ́n jọ kọra wọn sílẹ̀ nìyẹn. ìyẹn ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú yìí. bẹ́ẹ̀ ni. kí ǹjẹ́ lè sọ fún wa àwọn nǹkan tó fa ìtúká láàrin wọn. ẹ ṣe èmi ò mọ bí ọkùnrin ṣe máa ń ní ìgbónára tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. akọni àkọni ìyẹn ṣe wá ń le tó eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí. àtọ́jú aláyé ti dáyé ni ọkùnrin àtobìnrin ti máa ń kọra wọn lẹ̀. wọ́n ti ní ọmọkùnrin yìí ó wá sí bí èmi ò sí ń lé tó wá lérí léka pé yíyọ ẹkùn òun ò bí ìtòjò kọ́ òun á mú ọmọ mi. inú mi dẹ̀ dùn torí inú mi á máa dùn tọkùnrin bá sọ pé òun máa ṣe kíní kan tó ṣe ó mú ọmọ mi lóòótọ́. ibẹ̀ rí ibi tó bá mi sìn dé ìyàwó mi ló ń sọ yẹn fún. tó bá jẹ́ pé mi wà lé ni ìdí ènìyàn ń pọ̀ máa lákàrà sí kí ló ń ṣe mí màá ti jẹ́ tán tútù gbàdé ò jẹ́ pé mi ò léyìn. Yorùbá Swaga 24/7 ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire unlimited entertainment. ọ̀rẹ́ mi ni ènìyàn mi ni. ẹ rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. mo ti padà dé ẹ rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. wọ́n mọ̀ ní eléyìí ẹ rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. wọ́n rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. wọ́n rí ìkọ̀kọ̀ ìwọ ẹ ti rí ìkọ̀kọ̀. wọ́n rí ìkọ̀kọ̀ ìwọ ẹ ti rí ìkọ̀kọ̀. Ọlọ́run mo ti change ó yẹ kí ìwọ́gun rí pé mo ti change ó gbọ́ wọn. anyway èmi ń jáde ní tẹ́lẹ̀. anyway mo ti mọ̀ pé gbogbo ló lọ. mo fẹ́ lọ rọ́ọ̀rẹ́ mi. mo ti mọ ní tv mọ̀ kọ́dọ̀ mi náà ló bọ̀. ọ̀gẹ̀lẹ̀ mo pín ìmọ̀ tí mo fi ṣorí lọ́wọ́ ẹ̀. Yeah. Sit down. Ó ga o. Má fún ẹ ní hypertension kan. Jọ ọ̀rẹ́ mi kí ló ní níjà rẹ̀. Ṣé bá jọ́ǹbọ̀ ni? Ṣé wàá jẹ bread àti butter kó fi panu? Mi máa jẹ bread and butter. Later máa jẹ. Mọ́mì. Káàbọ̀ ọkọ. Ẹ kúlé mà. Mo bẹ̀ kúlé rẹ̀. Ó jẹ́ káàbọ̀. Yes ma. Báwo wà ní kílẹ̀ káàbọ̀? Mọ́mì ó yarí kọlẹ̀ ni o. Kò sí nǹkan tí àwọn òfìsọ́ báyìí ó yarí kọlẹ̀ ní olóhùn òṣèmọ́ náà ni. Mọ́mì ẹ wò abẹ́ bẹ́ẹ̀ kò gbọ́ àṣìgbẹ́ ti pọ̀ jù olówó kìí ṣe ọlọ́run náà àṣírí ẹ̀ ló bò kò sí wọn tá a sọ tán jàre. Fọláṣadé pẹ́ni tí ò lọ́kọ́ ń gbélé ayé mo fẹ́ bèrè kinní kan lọ́wọ́ ẹ̀ níbo lèmi wà yìí ná. Mọ́mì ilé ọkọ yín lẹ wà yìí. Ilé ọkọ ni mo wà. Irú ọ̀rẹ́ wo lẹ wá ń bára yín ṣe tẹ́ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀ ẹ kàn kóra yín káàkiri ẹ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀ ni. Ìwọ ọgbọ́n báwọn olórin kan ṣe kọ́ ni wọ́n ní àpọ́nlé òsì fọ́ba tí ò lólórí kò dẹ̀ sí ọ̀wọ̀ kan fún obìnrin tí ò ní adé lórí. Ìwọ fẹ́ sì sí dálé muṣu dẹ́mi lóhùn tó bá jẹ́ pé bí wọ́n ṣe fẹ́ dá àwọn ọmọ yìí sílẹ̀ lèmi ti fi wọ́n sílẹ̀ láti kékeré ni ṣé o máa rí bó ṣe rí pẹ̀lú lórí burúkú ọkùnrin tó ń tẹ̀lé yẹn olóṣì máa ṣàǹfààní tó ń tẹ̀lé yẹn. Mọ́mì mo ti máa sọ fún yín ẹ má máa sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn mọ́ kí ló dálẹ̀ ẹnu gbogbo wọn tó wà lẹ́yìn sí i. Ó dáa mo ti gbọ́ kí má máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. má sọ̀rọ̀ ẹ̀ mọ́. àmọ́ wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ. ṣé o mọ̀ pé ilé ọkọ tèmi lèmi wá yìí àbí abẹ́ta kí wọ́n náà gba ilé ọkọ tiẹ̀ lọ. torí pé kí báyìí kì í ṣe ilé ọkọ ẹ̀mí ò lè dálé mú ṣù. ṣé o ti gbọ́. ẹ̀tọ́ ọmọ ìbá tó wà lọ́sẹ̀ lọ síbòmí. ó bẹ́ẹ̀ tà sí ẹ ṣé o ti gbọ́ ọmọ burúkú.
àwọn ọ̀pọ̀ náà la fẹ́ ṣe sí. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. mi ò mọ̀ pé ẹ̀yin ni wọ́n sọ pé èèyàn kan ń béèrè mi mọ̀ pé. bẹ́ẹ̀ni èmi sir. ṣé everything wà okay? Fine, thank you sir. mo kàn ní kí n wá rí yín fún the other time tẹ́ fi wá sí school ni pé kẹ́ má bínú ṣé wọn pé tá bá ti wà ní class bẹ́ẹ̀ yẹn nílé kàn fi àwọn ọmọ kékeré yẹn sílẹ̀. kò sí problem, kò sí any problem, but mo kàn fẹ́ confirm kan tí proprietress sọ ni pé àwọn ọmọ mi ò tí wá sí school for the past 1 month. sir òótọ́ ọ̀rọ̀ nìyẹn wọn ò wá but the problem there ni pé tí kò bá ń ṣe pé tí ń sanwó dáadáa tẹ́lẹ̀ ni wọn ò bá ti lé wọn tipẹ́tipẹ́. okay kò sí problem, àwọn nǹkan ṣe sí mi wà rẹ jẹ́ kí n bá yín wá nǹkan ẹ̀fù ọmọ. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. màmá rẹ̀ 1,000. báwo ló ṣe jẹ́. ó dàbọ̀ sí. ẹ ṣe gbọ́. ọ̀rọ̀ ṣùnú kúrè ojúṣùn là máa fi wo ọ̀rọ̀ rẹ o. ọ̀rọ̀ ṣùnú kúrè ojúṣùn là máa fi wo ọ̀rọ̀ rẹ o. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba fídà owó wálé báwo ló ṣe jẹ́. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba fídà owó wálé báwo ló ṣe jẹ́. káyà ó gbowó lọ́wọ́ ọkọ rẹ̀ kó gbowó ọwọ́ ọkọ rẹ̀ lé àlè. Adékọ́lá ilẹ̀ ọjọ́ mẹ́ta ìjàre jókòó ojú ẹ̀ rè. ọ̀rọ̀ tí mo bá wà sọ̀rọ̀ jókòó. kí ló dé jókòó. mọ́mí ó tiẹ̀ dá sí mo bá yín lé àwọn dájú nǹkan. wọn ò sí lé wọn rìnrìn àjò. ṣẹ́rí mo ṣe ń bọ̀ láti Àbújá ni àárọ̀ àwọn ọmọ mi wá ń sọ mí mo wá ní kí n lọ check wọn ní school àti mo débẹ̀ wọn náà sin school kí ló dé wọn náà sanwó iléèwé wọn á lé wọn àwọn ètò kù wọn wá ń kàwé school àwọn ọmọ mi wọn wá ṣeré káàkiri bí then ẹ tún wo orú aṣọ tó ń wọ̀ sọ̀rùn. ṣé pé nǹkan tó ń sọ fún mi ni pé mi ì tọ́jú wọn mo tọ́jú wọn ìwọ náà dẹ̀ mọ̀ bàbá ìyàwó tó ní márùn ìdọ̀tí ni kò ní máa wo àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan máa rìn dọ̀tí kiri àti pàápàá bóyá kò sówó lọ́wọ́ ìyàwó ẹ̀ tó máa fi sanwó skul wọn ni. kò lè sọ yẹn fún mi pé kò sówó tó máa fi tọ́jú àwọn ọmọ kò lè sọ yẹn fún mi because gbogbo owó tó necessary kan san fún àwọn ọmọ yẹn ni mo ti san fún wọn owó iléèwé tó jẹ́ pé mo ti sọ ti táàmì àti táàmù tó hàn ti ṣe so kò lè má sọ fún mi pé wọn ò lówó tó máa fi wọṣọ tó dáa tó máa fi máa lọ sí skul kò lè sọ yẹn fún mi. tí n bá rí màá ṣàlàyé fún kó lọ sanwó skul àwọn ọmọ ẹ̀. tẹ́ bá rí kò ń gbébi mọ́ ni. ó ń gbébi náà. anyway ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ yín ni pé kẹ́ yọ̀ǹda ọmọ yìí fún mi kí lè tó ayé wọn ṣe tán bá wà lákàtà mi màá lè bójú tó wọn dáadáa. Dékọ́lá ìgbà tí mi kì í ṣọmọdé ṣé wàá fẹ́ sọ mí dọmọdé ni ìwọ kọ́ ló káwọn ọmọ fún mi sórí èmi á kàn bẹ́ẹ̀ ni pé kó lọ ní sùúrù wọ́n ní òkun òkun wó ruru ká tún wà ruru bẹ́ẹ̀ ìjà ló dé ó lè parí. mọ́mí mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan mi ń ṣe ọdẹ o àmọ́ tí n bá mú ìfẹ́ anyway kíní kan dá mi lójú ṣé mọ̀ pé yíyọ ẹkùn bíi tójú kọ́ ṣé gbọ́ nǹkan tí mo sọ. Adékọ́lá. ẹ bá ń sọ ohun tó bá dé.
Dékọ́lá. Adékọ́lá. Dékọ́lá. Ẹ̀gbọ́n Olódùmarè. Orú wàhálà wo lọmọdé yìí máa kó bọ̀ mí lọ́rùn báyìí lọ́rùn. Kó má tiẹ̀ lọ kọ́ ọmọ lọ́mọ lọ. Yes, Susie. Ẹni lẹ́lẹ̀ ni mo ṣe mọ̀lé ni pé ẹni lẹ́lẹ̀ pátápátá ni ẹ. Ṣé ibi tó wà nílé tó fi àwọn ọmọ mi lẹ́ẹ̀kan máa ráre káàkiri bí ẹni tí ò ní bàbá jẹ́ òníyà wá dúró síbí? Kí ni problem yẹn? Kí ló wá ṣe ń bí? Wá ṣe mí. Bẹ́ẹ̀ni. Kí ló wá ṣe mí? Tó bá nà mí, tó bá lè fi ọwọ́ ẹ̀kọ́ mi, ó ti lè ṣe kọ́kọ́ fún mi. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ. Torí ọmọ èèyàn tó ní, wo tó bá fi ọwọ́ ẹ̀kọ́ mi, ilẹ̀ máa ga jù ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tọ́ọ̀gì, kí ló wá ṣe nínú ilé mi? Ìwọ fẹ́ na obìnrin. Ìwọ tí ẹ pé mo máa ń fojú wo ẹ pé o jẹ́ èèyàn kan tó lọ́pọlọ torí ẹ pé tó mọ nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe ló fẹ́ fọwọ́ kan obìnrin. Kò disappoint mi. Sórí bí mo ṣe ń sùn nínú ilé ẹ tẹ́lẹ̀, sórí gbogbo orí apá kan báyìí ló ń fọ́ mi délẹ̀. Bí mo dẹ̀ ṣe ń gbáriwo yín yẹn gbogbo ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi lọ́wọ́ kan. O tí ìmọ̀ ni new sounds ni. Mo tiẹ̀ fẹ́ sùn jọ nítorí Ọlọ́run jáde nínú ilé mi. Wọ́n ní kò jáde, àbí tí dùn ẹ̀ ni. Mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ. Mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ tọ́. Sórí, jẹ́ sọ kí n kọ̀ fún ẹ. Owó léwu àwọn ọmọ mi. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní tọ́tún àṣẹ. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní tọ́tún àṣẹ. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. Ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. Freedom. Dude. Yes, sir. I'll never say it. We'll check everything while in place. Ale, you're off. Kí n fi kún àwọn ọ̀rọ̀ tí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Ọ̀hún yẹn wà tempting gan. Ṣùgbọ́n ó wà very very tempting. Ṣùgbọ́n kí n máa lọ. Wọ́n máa lóríṣiríṣi nǹkan mèremère tó máa jẹ́ lójú. Rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Diolú, ṣùgbọ́n ọ̀tún sọ. Rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Ìwé ló fẹ́ lọ kà lọ́hùn. Ẹ̀gbọ́n, ṣe mo pé mi náà ń ṣọmọdé. Mo promise mi ní disappointing. Okay. Ọlọ́run gbà mí o, ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́, Ọlọ́run gbà mí o. Ta lẹlẹ́rìí mi o,
padà fọ̀rọ̀ rẹ̀ ní wò ta lẹ́lẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí ta lẹ́lẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí ta lẹ́lẹ́rìí mi o. Ojú ayé ayé ṣá málámálá ẹlẹ́kọ̀ọ́rùn polówó onímọ́tò ọ̀run fọ́n fèrè ta ló lè gbà mí o rẹ o rẹ o. Yeah, what is gbogbo inú ilé ló ṣe pẹ̀ṣẹ̀kúnrẹ̀ kẹjẹ́ yìí. ṣe láìpẹ́. ohun mi eléyìí kọjá mo fẹ́ràn ẹ̀. o ṣe o. kò tọ́ pẹ́ sá. a dáa fún ẹ o. à ń dúpẹ́ rẹ̀ dúpẹ́ o. kọ́kọ́ ilé náà ni. àti gbogbo àwọn àga tó ti wà ń bẹ̀ yìí. of course. ẹ tẹ̀ tí rí kọ̀ọ̀kan ẹni sùn ẹ jẹ́ kí mi lọ sí yàrá kí wàá mọ ọ̀nà tuntun. wá àwọn àgbàlagbà wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe kíni kẹ́ni ó ṣe mí ẹ jẹ́ ká gbàdúrà. olúwa ọlọ́run àṣẹ ọba sọ̀rọ̀ máyẹ̀ ọba tí ń fi àṣẹ dáhùn ohun gbogbo àwa ọmọ rẹ adúpẹ́ àyìn lógo fún oore ńláńlá tí ẹ ṣe fún wa olúwa wa gba ọpẹ́ wa jésù wa gba ìyìn wa adúpẹ́ fún ọmọ wa èyí tí ó rò wípé ó yẹ kí ààbò kí ó wà lórí àwọn bàbá òun ló dáàbòbò òun náà ààbò rẹ tó nípọn bí irin wá dáàbò ọkọ ọba àdá ọba má má jẹ́ kó ṣá lẹ́sẹ̀ o tí ọkọ ọba bá wá gé má jẹ́ kó ràn án tó bá sì tún wá ràn án jẹ́ ó tètè jiná torí èèyàn ò ní wà láyé kó má ní ọ̀tá àmọ́ ọlọ́run jẹ́ ká jẹ́rí ọ̀tá wa kòtò àṣedànù ẹnìkọ̀ọ̀kan nínú ìgbésí ayé wa olúwa bá wa dí i kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín o ṣeun o ṣeun wà lọ́lá ìwọ àtìyàwó ẹ ẹjọ́ máa ń lo àyín gbòní èmi náà kẹ̀dẹ̀ rèé ọlọ́run á fún mi ní okun àtagbára láti lo ìyá yín gbó. bẹ́ẹ̀ni sà ẹ jẹ́ ká lọ wo àwọn yàrá tó kù. ẹ ṣe inú mi dẹ̀ ń dá dùn àbí bẹ́ẹ̀ni tí ò wọlé kan rí. yàrá ní àfáàbí. ìyẹn ní tèmi bẹ́ẹ̀ni. tèmi ní ti màmá. bẹ́ẹ̀ni. tèmi yẹn ní láti ní bẹtúrúmù wo nìyẹn tèmi yẹn o. sẹ́kùn tí mo lọ pé. máa yọ wọlé lọ bá mọ́mí yìí ni. máa yọ wọlé. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. ọ̀gá tó bá lọ sí ìgbà wo ló máa dé. mi rí bẹ́ẹ̀ náà mi máa sáré ṣe àwọn business mi dáadáa fast and wọ́n ti padà. torí last week ló mọ̀ pé ó pẹ́ gan. ṣé mo ṣàrà nǹkan wá fún ẹ. but this time around àwọn kan tó máa rà fún mi jẹ́ kó ju tàwọn ọmọ lọ. ọ̀gbẹ́ the last time àwọn olùkọ́ wa ṣe shopping fún o ṣe ẹ̀rọ sí èmi. ẹ kà á padà bí wọn ni. èmi ló ṣe àkọ́kọ́ bọ̀ kó tó bọ̀ wọ́n. ok no problem má ti ń bọ̀ sí ẹ máa ra aṣọ títí àpọ̀jù tí wọ́n lọ bẹ́ẹ̀ ló ṣe. òjò òwúro òjò òwúro ó tún jò òwúro àwọn ọmọ ẹ̀. mo ti pẹ́ jẹ́ máa lọ. Sinat ọmọ ìdá máa gbé báyìí yẹn.
So to pack everything. Best. Okay. No, my miss it. You know I'm missing it. That's what you're on there. Right. Take care. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ṣé báyìí ṣepò táwọn ọmọ mi bá ti dé mo fún wọn lóúnjẹ mo fẹ́ jáde nsìn tí bá débi tí mò ń lọ màá pè é ló bá mi gbé báàgì mi wá. ọkọ rẹ̀ ìlú òyìnbó aya wa gba àfihàn owó wálé báwo ló ṣe jẹ́. Tani. Tani. Túndé. Oh, báwo ṣé wàá òkè. mo wà pa. irú mẹ́sẹ̀jì ló wá filẹ̀ fún mi yẹn kí ló. Tí mo sọ sí àkáǹtì ẹ̀ kí ló fi ṣe? Because mo lọ sí school wọn náà sí school why? Wọn náà sanwó ilé. Mo dẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn parents wọn bá mi sanwó tí ò lọ. So kí ló fi owó ẹ̀ ṣe? Mo fẹ́ mọ̀. O mọ nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ máa ń ṣe. O mọ nǹkan tó yẹ kó ṣe. Wọ́n ní kó jáde. Kí ló ń ṣe bí? Sori gbogbo ẹjọ́ kẹtì ẹ̀ kúrò yìí ń mú mi nínú. Wo ẹ méjèèjì tẹ bá pàdé ra yín kàkẹ́ lọ máa ṣe family meeting jọ torí Ọlọ́run fi nílé mi lẹ̀. Etí ò tí o, wọ́n ní kò fi nílé mi lẹ̀, etí ẹ̀ di ni. Wọ́n ní kó jáde. Sori mo understand. Ẹ̀yin méjèèjì ẹ kó ra yín pọ̀. Ṣé riffraff vagabond yìí ló wá gbé pẹ̀lú tó fi tó náà ìfilẹ̀ àbí? Kí ló wọ̀ ní? Èmi vagabond láti jẹ. Mo ṣe wọ ìgbò máa ń lọ tó àti ẹ̀ lára. Jẹ́ ní ìpẹ̀lẹ̀ ìwọ èmi. Ṣé ní kò tó fẹ́ dálẹ̀? Ṣé ní kò tó ń dálẹ̀ báyìí? Wọ́n ní kò jáde. Máa lọ. Wọ́n ní kò máa lọ. Máa lọ sẹ́ jẹ́ sọ kí n kò fún ẹ. Sori sọ fún àwọn parents ẹ kí wọ́n fi àwọn ọmọ mi lẹ̀ fún mi. Tí wọ́n bá ti ṣe yẹn no problem a ní ìjà wọn kan àtọ̀ bọ̀dé wá sọ nǹkan fẹ́ méjì. Tí n bá deal pẹ̀lú yín tán tẹ bá tún ayé wá ẹ máa rántí mi ṣé ń bọ̀ ẹ lọ kọ́lẹ̀ mú iṣan yẹn o tí n bá deal pẹ̀lú yín tán tí ẹ bá tún ayé wá ẹ máa rántí mi. O ò lè ṣe kankan ẹnu lásán báyìí náà lárí ẹ sí bí tajà kara. Ẹni mò ń dán. Ó tí wọ́n tó lè ṣe jáde o lè ṣe kankan jáde. Wo jẹ́ kí n bí pẹ̀lú ẹ̀. Jọ torí Ọlọ́run. Ó ti lọ. Kí ló bẹ̀rẹ̀ ìyàwó mi ọgọ́ ń bá yẹn lẹ́rìn. Ó ní bó ṣe tó ní wo bó ṣe fi ìbọn tó. Ṣé tírú ìyẹn bá bò mí lọ́wọ́ kan mi ní parẹ́ mọ́lẹ̀? Jẹ́ ká fìyẹn lẹ̀. Àwọn Yorùbá ló máa ń pòwe kan. Wọ́n ní ìyàwó ọ̀lẹ nìkan nìyẹn lè gbà. Èèyàn yìí gbọ́ ọmọ ẹ̀. Dá ọmọ padà fọ́ lọ́mọ. Ṣé orí bó ṣe fìbínú wá bí yẹn? Ta àmọ́ tó tọ́nà kó sínú tó lọ yẹn tó bá máa padà wá kò ní í dẹrùn. Ṣèbí tó má bá dàgbà á mọ̀ bàbẹ́. Má tẹ̀ jẹ́ kíyìn má yẹ kíyìn bọ́dà má yẹ kíyìn disturb life wọn sí i yóò lè disturb peace wọn náà ẹ má jà. Ọkùn Kọ́lá ẹ káàbọ̀ ẹ ti bọ́ níta gbà ó lẹ́dẹ́. Èyí náà mo ṣe dé. Àwọn tàbújá ń kọ́. Ọwà. Bọ̀ ṣé kò sí ojú yìí kọrẹ lọ? Kò sí ọ̀kan. Ẹ ṣọ́. Kò sí ọ̀kan mo ṣọ́ ọkọ̀ ẹ̀kọ́. Ó wà. Báńkì. Ẹ jókòó. Má jókòó. Kọ́lá. Ẹ̀yí. Báwo ni? Wà ókè. Ìgbàlódé. Ẹ̀ṣẹ̀ ìdílé náà ni. Nǹkan tó máa bá ọ̀rọ̀ yín lọ, Ọkùn Kọ́lá, kí lẹ fẹ́ jẹ? Yà má wọrí jẹ́ ká sọ̀rọ̀ tán. Ẹ ṣọ́. Mo ṣọ́ mi tí ní appetite sí. Ok. Kí ló dé Adékọ́lá? Ojú ẹ le náà. Ojú mi ò ṣe nílé. Ojú mi láti lè ní. Mo lọ sí school àwọn ọmọ mi. Mo débẹ̀ wọ́n sọ pé wọ́n sí bẹ́ẹ̀. Mo náà wà. Wọ́n ní wọ́n ti lé wọn torí wọ́n sanwó school.
despite pé apart from oye tí wọ́n sọ pé kí n máa san fáwọn ọmọ yẹn láti court mo tún fi extra sí wọn náà sanwó school wọn wá lé wọn. Dẹ́kọ́lá ṣòro nǹkan tí mo sọ báyìí mo sọ fún ẹ pé separation wà àti ìfẹ́ àwọn ọmọ ẹ ló máa jìyà ẹ òun dẹ̀ ló délẹ̀ ńsìn then báyìí sọ ń gbà pé ẹ má yẹ kọ́rọ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ court ẹ má yẹ kọ́rọ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ court onírọ́ ni mo mọ̀ nǹkan tí court máa dálẹ̀ nìyẹn wọ́n kọ́ àwọn ọmọ wọn kò fún sìn ṣòro pé kò lè take àwọn. sórí nǹkan tó ti wá dùn mí jù ni pé mo wá tún lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀ mo wá ra àwọn ọmọ mi wọ́n kàn ń rìn káàkiri bí ẹni tí ò ní ìyá tí ò ní bàbá rédèrèdè mo wá ní òkè kò sí problem ẹ fún mi láwọn ọmọ mi kí lọ máa tọ́jú wọn fúnra mi wọ́n ní mo ṣáà mọ ọkàn tí court sọ pé mo dẹ̀ mọ orú ìyàwó tí mo ní god nonsense ìyàwó tí ò lè tọ́jú àwọn ọmọ òkè wá sọ pé níbo ni ìfẹ́ fúnra ẹ wà kò sí ara kò ń gbé ń bí níbo ló wá ń gbé kò sí lọ́dọ̀ yẹn mọ bí tó ń gbé ọpẹ́lọpẹ́ o mọ Wálé àbúrò Ṣadé. mo mọ̀. olómi mi lọ sílé wọ́n alárìnjẹ riffraff tọ́jọ́ ń gbé tó ń ṣe bí ọkọ àtìyàwó. ìfẹ́ tí ń gbélé ọkọ. wọ́n ń ṣe bí ọkọ àtìyàwó ni that boy mo wá wò pé wà lọ́ sọ àwọn ọ̀rọ̀ kan sí mi ṣòrí bí ní ṣe ń bí mi time yẹn tí ó bá ṣe pé mo kàn rò pé mo ti wà responsible ju pé kí n máa jà n bá yà bọ̀ bóyá pẹ́rẹ́pẹ́rẹ́ ni bọ́ mo kàn. Dẹ́kọ́lá má ṣe yẹn má ṣe yẹn. mi rò pé ọ̀nà àbáyọ ṣì wà náà tó wà lẹ́yìn ọmọ kan tí n fẹ́ ká ṣe fún mi láàyè kí n lọ rí ìfẹ́ máa bá sọ̀rọ̀ máa bẹ̀ máa rọ̀ gbogbo nǹkan tí n bá yẹn fi bẹ̀ ni máa fi bẹ̀ kó lè jẹ́ káwọn ọmọ yẹn bọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn ọmọ yẹn bá ti bọ́ sọ́dọ̀ ẹ̀ nǹkan táwa nídìí nìyẹn tó ti yẹn sìn níbo ni wọ́n lọ. ó kọ́ yẹ kí wọ́n á settle àwọn nǹkan ní Èkó kí n lè padà sábùjá lọ́la ni. ok better tó bá lọ ó máa better fẹ́mi náà ni tó bá sí around tí n bá ti ṣe gbogbo orin yẹn bó bá ṣe jẹ́ nǹkan tó bá gbà tífẹ̀ bá lóun fẹ́ gbà á fún anyway nǹkan tá a máa ṣe nìyẹn but for now wá nǹkan jẹ gbé yẹn kó lọ́kàn mi torí bá ti rí solution sí gbé kó lọ́kàn. Fọlákẹ́. Yes.
dé kí ló ṣẹlẹ̀. mo kàn miss ẹ náà ni mo fẹ́ wojú ẹ o. abájọ tó tẹ̀ ń la wà ó dẹ̀ mọ̀ pé tí bá ti wá sọ́dọ̀ ẹ̀ sílẹ̀ bá ti ṣojú mi nílé ìlọlé mọ́. 1 + 1 = 2 ló dífá fún pé ilé ni ilé ẹ. ó lè sùn tó bá wù ẹ́ náà. Túndé. kí ló fẹ́ jẹ. anything tó bá fún mi. anything mo tiẹ̀ ti lọ ṣe tíì àti ẹyin kalẹ̀ then mo make sure pé ẹyin yẹn rich bẹ́ẹ̀ fi kan mílíkì kan kàn sínú ẹ̀. ta nìyẹn. jẹ́ kí n lọ bẹ́ẹ̀ check. ẹ kálẹ̀ o báwo ni kò kálẹ̀. hello darling. mo wà pa àní bàbá yìí ó travel wọn fi pé ilé ẹ̀tẹ̀ tí wà gbọ́rìn jù fún wa ní kí wọ́n bẹ ṣeré. báwo ni. ta lélẹ̀. àbúrò mi ni. bàbá àbúrò ẹ̀ ti sọ pé wà ní England ẹ̀ ni. rárá ẹ̀gbá lélẹ̀ wa. ẹ̀yin tẹ̀gbá nìyẹn báwo ni màìjà jókòó ẹ̀jẹ̀ jọra yín lóòótọ́ ìjọra yín ẹ look alike. feel free náà ó ṣe wá ṣe báyìí ṣé kò sí problem tó ṣe. ọlọ́run ò jẹ́ ohun àpá ṣé everything lò. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. egun alárẹ̀. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. egun alárẹ̀. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. àbí. kí ló ṣẹlẹ̀ Túndé kí ló ń happen nù Túndé kí ló dé. gẹ́ẹ̀ yìí pẹ̀lú agídí inú ẹ̀. now ó béèrè owó lọ́wọ́ mi owó òde ń ṣe nǹkan tí ọkọ̀ nǹkó tó ń ká lórí igi kò inform mi tẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún pé ókè o ní sùúrù àpò ń sìn ó kún ká má sòdì kejì ẹ̀ ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣagídí kíní kan bá bẹ̀rẹ̀ àwọn sọkúsọ yẹn òun ti gbọ́ pé obìnrin kan ni mò ń fẹ́ ń sìn tí mo nífẹ̀ẹ́ tó yẹ pé tí mi ò bá rí mi ò lè sùn mò ń kówó fún ìyẹn ló sọ tún ló fi bí mi ẹni yẹn ló bá wà. Túndé jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ táàbùrù ẹ̀ bá bá anything wá sọ́dọ̀ ẹ̀ try kò ṣe fún un. kò ṣe wọn nìkan ló wà láyé náà ó lè jẹ́ wípé ó lè má síbí mi tó fẹ́ lọ ló ṣe wá bẹ́ẹ̀ make sure wípé tó bá di láàárọ̀ la kó lọ bá kó dẹ̀ fún lówó tó ń sọ yẹn. alright ṣe bí wọ ni. kò sí problem na. ẹ gbá òun lọ. ẹ máa sùn síbí náà. wàá bá sùn síbí lónìí. ṣé o rí mi ò nídìí àti dáyẹ̀tì mọ́ tí bá ti rí ẹ. ìdájẹ́ nǹkan ló jọ. káyà owó owó lọ́wọ́ ọkọ. ibi tí ẹ máa ń ṣe mí nínú. oúnjẹ lẹ̀ lọ́mọ rá. Màámi, kí ló dé tẹ́ fi ránṣẹ́ ìjáyà sí mi bẹ́ẹ̀? kí ni ò ní dé ìfẹ́ olúwa ṣé báwọn àgbà náà máa ń pa lówe wọ́n ní téèyàn bá ń dàgbà oyún ogun jà kí ló wá dé àwa tá àti ẹ̀tì ń dúpẹ́ gbogbo àpàlàpàlà tó ń wú látìgbà tó ti wà ní sísí nígbà tó dábí lẹ́kọ̀ọ́ ó ti rí wọ́ ẹ̀ bọ̀lẹ̀ ìwọ náà wọ gbogbo olùlé ṣé bí ọlọ́ akọ ẹ ni gbọ́nà ṣé èèyàn tún lọkọ ọmọ tó kó tún máa ní ẹ ni. Màámi, ta ló sọ fún yín pálẹ̀ mi ni? Tájù ni. Mo ti máa ń sọ fún yín ọ̀rọ̀ wọn ni wọ́n pé tẹ máa ń gbọ́ ìmúníkẹ́ má máa gbọ́ mọ́. O lọ́kọ sílé o bímọ sílé o wá rìnrìn ra rìnrìn dójútì káàkiri ìlú tí mo rí ìwọ pẹ̀lú ọmọkùnrin olórí burúkú yẹn tó ṣorí kékeré bí ìkéèmù ẹlẹ́wọ̀n yẹn nínú mọ́tò ojú dẹ̀ gbà mí tì mi ò lè pe ọmọ mi. Ṣé èèwọ̀ wá ni pé kéèyàn bá lọ́rẹ̀ẹ́ ọkùnrin ni? Tó bá ní ọ̀rẹ́ ọkùnrin ṣé gbogbo obìnrin tó wà nílùú yìí orí tó lè yàn lọ́rẹ̀ẹ́ òun jẹ́ bí Bùkọ́lá àbójẹ́ Ṣadé àbíre kí la já ń bẹ́kùn ṣe dá mi lóhùn tó bá jẹ́ pé àwọn aráàlú ọkọ ẹ̀ náà rí ẹ kí ló ti fẹ́ kàn máa wí. Tó bá jẹ́ mọ̀lẹ́bí mi nǹkan. Tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ nǹkan ó dáa fún ọkọ tó dẹ̀ ń bá mi fà yín ọ̀rọ̀ tá ní kí bàbá má gbọ́ ní bàbá máa parí ẹ̀ máa pariwo ẹ̀ fún gbogbo ayé nígbà tí bá gbọ́ ẹ̀ fún bàbá ẹ̀ ojú àwa ló mú mi. Ewu wà omi fún mi yẹn tó bá rí bẹ́ẹ̀ ṣe mi ìdí sọ fún yín ni ó dáa ṣebí kí má ṣáà ti bá rìn mọ́ ni. Má bá rìn mọ́ ṣé bí tara ẹni mo ń bẹ̀ sọ èmi náà
fẹ́ rí ìfẹ́ mọ̀ pé kí n máa bẹ́ẹ̀ rí ọkọ mi ọmọ orí adé àdínkù ọ̀rá àlàwẹ̀ kọ̀ọ̀kan láwẹ̀ láwẹ̀ jù ọmọ òkúta mẹ́ta àtàdé kù. ìrọ̀rùn lábá nígbà tá a wà ìrọ̀rùn lábá nígbà tá a wà. ìjọ tó yọ ọdọ wọn jẹ ká gbé ìyá fún bíṣọpù àwọn ọmọ ẹ̀kọ́ ṣó ń gbúrò ọpẹ ṣá ẹṣẹ ibi tí fẹ́ máa lọ yọjú sí bàbá ìrọ̀rùn lábá nígbà tá a wà yóò. ìrọ̀ ẹ̀lẹ́tíríkà ọmọ gbìyànjú gan o nígbà kí ọ̀sẹ̀ náà àkọ́kọ́ yẹn ọ̀tọ̀ yàn bí yéé ni inú mi ládùn pé màrà bí ọmọọṣẹ́. láwọn ẹ̀kọ́ ṣọ́ṣe. a ṣe yéé ni o. kí ló dé tán ṣe. owó ni ẹ jẹ́ kí wọ́n ṣe ọyọ́ fẹ́ ra àdáptọ̀ àti wáyà nígbè kí èsì sọ kí máa mú kù wọ́n mo ṣe ìwó gbogbo lé èso yìí nìlẹ̀ jẹ́ kí wọ́n ṣe. ẹ ṣe gbowó lọ madam ṣé madam ò sí lé ni. madam bá sí àtijọ́ ẹ ti tíráfùlù yẹ ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn làwọn náà dé ti lọ bó ti jẹ́ nìyẹn single. omi kọ́. àwọn màmá ti wá kó wọn láàárọ̀. àti Tolú. bẹ́ẹ̀ ni sà. kí ló dé. ara Tolú ò yá. bẹ́ẹ̀ ni ọyàn ní concussion. concussion. bẹ́ẹ̀ ni. but why tó ṣe jẹ́ pé màmá ló wá kó wọn ìyá wọn kọ́. màmá wọn ti travel láti gbà tẹ́tí. bí mo gbé wà yìí lẹ́ẹ̀kan ìjọ ẹ ti lọ nìwọ̀n náà ti lọ. anytime kí ẹ bá dé fóònù kí a bá gbé fóònù bẹ́ẹ̀ kí ẹ bá ti bèrè yóò gá síkọ́ kí ẹ bá ti yẹ́ẹ̀sì nílé ọtán àtúgbé fóònù sílẹ̀ ọlọ́ọ̀dẹ ti hàn rẹ ni. báńkì máa gẹ̀ wọlé ẹni sùúrù tí anybody bá béèrè mi pé kọ́ padà mo ń bọ̀ náà. ṣé èsè yẹ bínú sá ọ̀gá ọmọ rírú yìí rí Olódùmarè ọmọ ìwọ́dà ara mo ní wíkù ọ rè ọ yẹ kí o lójú báyìí kí o fi ríran. ẹ wọ ẹfí mílẹ̀ jọ. kó sì ọ tó yé ara mo mi wí nìyẹn o òyìnbó dé sọ̀rọ̀ ó pòwe ó ní multiple is the head of excellence orí náà fi mẹ́rin láwo ó rí ìfẹ́ màdámù ọmọjà rìnrìn lọ́kàn ọ̀gárí abẹ́yẹ kébì náà bá jẹ́ together bí ìṣe ìrẹ́ burú yẹ kébì pẹ̀ wá dán ẹni èjì ẹ̀ta wo ọgbà tèmi ní èsì bọ̀ tí a ṣe. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. eégún alárẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ wá. eégún alárẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. eégún alárẹ̀. báwo ló ṣe jẹ́. Kíni? Fẹ́. ọ̀rọ̀ ṣùnùkùn rẹ̀ ojú ṣùnùkùn la máa fi wò ọ̀rọ̀ rẹ̀ o. ọkọ rẹ̀ ìlú òyìnbó. ìlú òyìnbó. aya wa gbà fìdá. owó wọlé báwo ló ṣe jẹ́. wọ́n ní gbogbo aṣọ kọ́ ni a máa ń sá lóòrùn kì í dẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn láti máa sọ ní ojú obìnrin torí ẹ̀ mo ṣe ní ká ṣe kìnìún ká tẹ̀ ọ̀rọ̀ Dékọ́lá àti Ìfẹ́ kí lẹ̀ ń ṣe sí i. That is a good question. mi pe Adékọ́lá kí ni ọ̀rọ̀ ìwọ àti wáìfẹ́ ṣe ń rí báyìí ó ṣe àlàyé n tó ṣe ní àlàyé in fact ó bà mí nínú jẹ́ díẹ̀ in fact I was surprised. mi bá tún wá pe Ìfẹ́olúwa gẹ́gẹ́ bí ọmọ mi ìyàwó ọmọ mi kí ni ọ̀rọ̀ ṣe rí báyìí gbogbo ohun tó tò lẹ̀ kò wà encouraging rárá ibi tí mi sì bá ọ̀rọ̀ dé nìyẹn ó wá kú kí n pe àwọn méjèèjì pọ̀ kárí ohun gidi sọ nípa ọ̀rọ̀ náà kó lè yanjú. ó dà ẹ ṣe á wá hùn mí kẹ́ jẹ́ kí á wá nǹkan ṣe sí i ní kíákíá torí wípé kò sádùn kankan ń bẹ̀ tí wọ́n bá gbéra wọn lọ ilé ẹjọ́ kò
kò sí bí wọ́n ṣe máa tú wọn ká nílé ẹjọ́ tí ò ní affect àwọn ọmọ tí wọ́n bí. tó bá láwọn ọmọ tá a bí tó ń ṣe rédèrèdè káàkiri bóyá ìyá wọn ti kọ bàbá wọn sílẹ̀ àbí kí bàbá ti bínú kúrò bẹ́ẹ̀ kókó sàjẹ́ nìkan ló kù. ńgbà tọ́lọ́run ò dẹ̀ tí ì jẹ́ kí kankan nínú wọn ó kú tí wọn ò dẹ̀ ní kú lágbára ọlọ́run. kí ló dé tá a máa wá fúnra wa wo ilé tá a mọ̀. máa bẹ̀ yín máa rọ̀ yín kẹ́ ẹ bá Adékọ́lá sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ máa divorce ni máa ṣe kíni kó mú kúrò lọ́kàn ara ẹ̀. èmi náà máa pe Ìfẹ́ máa túbọ̀ bá sọ̀rọ̀ torí lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé ó ṣe yìí máa bá wílé lórí. ṣó ti yé. tó bá jẹ́ pé ohun tó ń ṣe nìwọ̀nyẹn lóòótọ́ ó burú jáì. máa bá wí. mi ò ń ṣe bàbá tó ń fọwọ́ borọ́ lójú máa bó ń dì í máa bá wí. ọmọ kan ò dàgbà kọjá lílù wájú mi. this time màá wá pe Adékọ́lá in fact màá kàn pa fún ni báyìí ni kò ṣiṣẹ́ báyìí ni kò ṣiṣẹ́ torí tàbá ti báyàwó ẹni jà bá ní kọ́rẹ̀ kan tàbá dẹ̀ ti pé tá a bá wí kò tán síbẹ̀. kí làwọn bá fi. kí àwọn ìwà lọ bí nǹkan. ẹ káàbọ̀ ṣe jẹ́ kò ní dandan ilé mi rè. káàbọ̀ mi fi nǹkan sáré káàbọ̀ mi fi nǹkan. àríbá ti ṣe ẹ tẹ̀ ti fix ara yín àwọn aráàlú nǹkan. ọ̀ jíṣẹ́ mi fún ẹ lánàá. Lájẹ ẹ má bínú ṣẹ́rí time tí mo dé ó ti wà too late jù ilẹ̀ ti ṣùgbọ́n àtàwọn ọmọdé sọ fún mi wọ́n á níwẹ̀ tí n bá jí láàárọ̀ ẹ̀ máa tètè wá sọ́dọ̀ yín but ó rẹ̀ mí gan wọ́n ṣe ń jíṣẹ́ pé ẹ bèrè mi sìn wọ́n á rò pé màá ti ṣe wọn lọ ẹ má bínú. ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ wáìfẹ́ ni wàá bẹ́ẹ̀ sọ Adékọ́lá ǹjẹ́ ní mẹ́ẹ̀ sọ̀rọ̀ òǹjọ́ lẹ́gẹ̀ lórí síìtì mẹ́ẹ̀ irú nonsense ló jẹ́ sit right ọ̀kàrẹ̀ dà lẹ́ ìyẹn ló fi clear sí mi pé inú bí ẹ lóòótọ́ tó kì í ṣe ọmọ àlè ni ẹ yes yeah ẹni tí ọmọbìnrin ẹ ṣe lóòótọ́ ó kù díẹ̀ káàtó yà sí ọmọ àlè ni ó ń rínú tí kì í bí ọmọ àlè náà ni wọ́n ń bẹ̀ tí kì í gbà kò yẹn sìn so ohun tó ṣẹlẹ̀ ni pé ọmọdé ló tún ṣèwọ́ ohun tó ṣẹlẹ̀ wọ́n kò sí tí ó ṣàìṣẹlẹ̀ rí ṣe yẹn sìn so ẹ parí ẹ̀ síbẹ̀ tí wọ́n bá fi ọwọ́ ọ̀tún bọ̀ wọ́n wí á fi òsì fàmọ́ra ọ̀kàrẹ̀ dìá. ẹ understand kìíní kì í ṣe pé wọ́n sọ fún mi o I saw her mo rí tó fọwọ́ kọ́ bọ̀bọ̀ yẹn lọ́rùn tó ń rìn lọ ṣe mo fi ìjọ yẹn tó bá pé mo bounce lórí bọ̀bọ̀ yẹn ni kò ní find it easy then ọlọ́run yóò náà ó wà very lucky pé kó padà sílé bóyá n bá ti pa. o ní láti commit murder lórí yẹn àwa ti rí ẹni tí ó ká ìyàwó ẹ̀ tó káyà in action kò yẹn sìn wọ́n ẹ̀ wọlé tó bá ọ̀rẹ́ I'm sorry o tún ní excuse me wọ́n ẹ̀ jáde ń jẹ ẹ̀dẹ̀ ṣé kí n tó tọ́ fún ẹ ìyàwó ẹ̀ wà ní problem dé ìsìn bàjẹ́ sọ̀rọ̀ yìí kí lójú òrí kò sí ìyẹn sìn mi fẹ́ kí owó ti àwọn parents ẹ̀ ìsìn torí ìyàwó burúkú ṣe é fẹ́ àna burúkú ni ò ṣe é ní ìsìn àwọn parents ẹ̀ ṣé kí n tó tọ́ fún ẹ wọ́n rí ẹ bí ọkọ ọmọ wọn wọ́n rí ẹ bí ọmọ wọn ni honestly. ibi tí àjànàkú méjì bá gbéjà oríkọ bẹ̀ ló máa ń sọ́bà pẹ́ẹ́sìn àwọn ọmọ ẹ̀wọ̀n yẹn á jìyà tẹ́yìn bá pínyà pẹ́ẹ́sìn àwọn nǹkan wọ̀nyẹn ìfẹ́ kò wá ìfẹ́ padà kò tí ì yẹn sìn kò fi yẹn fa kótó in fact o ti fà létí already so o ti mọ̀ pé o gbàgbé ẹni ẹ̀ ọ́ kárẹ̀ ọ̀ kì í sọ ma kò sọ ránṣẹ́ sí kò yẹ
you know so ìwọ kò bọ̀ wá glass cup kò bu kìíní sí kò dàgbìn jẹ kò káre. ok máa rò. mi ò fẹ́ kó pẹ́ sẹ́yìn. dájú òkè máa rò ṣá. bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. báwo ló ṣe jẹ́? mo ń jáde. ń bọ̀ ló dà. mo fẹ́ dé next street ń bẹ̀yìn. next street lọ́dọ̀ ta ni. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. má wàá pẹ́ o. ok ma ṣùgbọ́n. ok ma ó dà wọ́n ma. ok. jókòó. ká jókòó sí. Túndé. ṣé o lérò pé mi ò ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti Rónkẹ́? wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ. ṣé o rí nǹkan tí èmi kinní tí ń bá fọwọ́ sí ni n tí ń bá sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nílùú ọba òun náà máa ṣe tí mi ò bá fọwọ́ sí parí nìyẹn kó ṣọ́ ara ẹ gidigidi. ìwọ náà àtútù ká tọkọ èèyàn bá ti bẹ̀yàn èèyàn máa ń tútù ká ni ṣó ti gbọ́ ọkọ wọn lóde o. Túndé ojú mi dọwọ́ ẹ o. ó dọwọ́ náà. kì í ṣe pé nítorí mo á sọ fún ẹ pójú mi dọwọ́ ẹ yẹn kó bẹ̀rẹ̀ sí ní gbá mi lójú gbá mi nímú. mi ò ní fara mọ́ tí ẹ̀gbọ́n náà wọ́n náà wò ó béèyàn bá ti mú kan ó yẹ kó mójú kúrò ní àwọn tó kù àbí ó fẹ́ sọ fún mi pé ọmọ yìí ó ṣáà àbí ó dẹ̀ mọ̀ pé ọkàn ṣoṣo tí mò ń wò lójú Nàìjíríà yìí nìyẹn àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà lọ́hùn tọmọlúàbí ẹ̀ ṣe. àrí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Rónkẹ́ pálapàla wo ló ṣe pẹ̀lú bí mo ṣe bẹ̀ẹ́ tó o sì lọ sọ fún mọ́mì. mi ì ṣe ní sọ fún wọn Túndé mi ò ṣe ní sọ fún wọn tí n bá wá sílé ẹ tí n bá bá dúdú màá bá pupa tí n bá tún bá àwọn yẹn náà oríṣiríṣi ni màá máa gbọ́. kí ló ń ṣe ẹ bó ṣáà ti sọ fún ẹ kò yé mi náà ó kàn dàbí ìgbà tí wọ́n ń ṣe mí kò yé mi mo dẹ̀ ti lọ church wọ́n ti ṣàdúrà fún mi in fact wọ́n tún ṣe ìwẹ̀ fún mi ká mọ́ ṣe ká mọ́ kọ̀ọ̀kan wọ́n fi wẹ̀ mi. Túndé. mo dẹ̀ ní gbọ́dọ̀ notice pé ìyípadà ti wà nínú ayé mi. ẹnu ẹ dùn. wo mo sorry má bínú sóríru ọmọ nọ́ṣọ́nọ́ṣọ́ tó bá ní mi jọ yẹn kò jọ bí Ọlọ́run gbọ́ kò yé mi kò jọ bí ìgbà tọmọ yẹn kàn fi nǹkan ká tí furajú wò mí lórí ó lọ tán báyìí lójú mi ṣẹ̀ṣẹ̀ wá dá